Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ṣe rí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, a máa play ẹ̀ fún yín. A fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ wò láti ìbẹ̀rẹ̀ dé òpin kí ẹ lè gbọ́ gbogbo àṣírí àti gbogbo wíníwíní ọ̀rọ̀ tó wà ńbẹ̀. Láì fọ̀pá kọ̀ lọ́pọ̀lọpọ̀ ìjọ, ẹ jẹ́ ká lọ wo fídíò yìí báyìí. Léyìí tí ó ti sọ ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó wá sọ níbẹ̀ mo ti rí títí ń pe Ìgbòho Sanwó Baba Dami, kódà olóyè Ìgbòho ìgbà mo gbọ́ tí ń pe Ìgbòho sà nínú fídíò ọ̀hún ẹ̀jẹ̀ ń wò tó lòun fún olóyè Ìgbòho nímọ̀ràn léyìí tó jẹ́ wípé táwọn ọmọ Yorùbá bá fohùn ṣọ̀kan mò ń bọ̀ fẹ́ ògbà fídíò yìí. Fún àwọn èèyàn kan tí wọ́n ń dá sọ̀rọ̀ kan sì gbajúmọ̀ níbẹ̀. Ìbéèrè ọ̀rọ̀ mi náà ni wípé nígbàgbọ́ wípé táwọn èèyàn bá gbọ́ ayé o náà sì gbọ́ ayé ẹ ságbó ìtàgé sọ. OPC Sunday Igboho oríṣiríṣi àwọn èèyàn kan tí wọ́n ń jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kálukú ń sọ lẹ́nu wọn wípé àwọn náà fara mọ́ bandit. Àwọn sì fẹ́ solution wọ́n á fẹ́ fún yín mọ̀ràn especially olóyè Sunday Igboho ọ̀rọ̀ ẹnu ẹ̀já máa sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Sunday Igboho ní hatred ẹ̀sìn wọ́n lè kíyèsí wọ́n avoid ṣùgbọ́n àwọn nǹkan tó bá lè kó bá wa àwọn ò ní dá ní. Kò play lọ́mọ ni. Mufti Tàwọn òwò nìyẹn. Olóyè Sunday Igboho. Lọ́dọ̀ ẹ̀ pé ìfẹ́ Yorùbá èèyàn rí inú ọ̀rọ̀ tí ń sọ ṣùgbọ́n ó sọ̀rọ̀ fásitì. Bí tí mo fẹ́ lò ń bẹ̀ tá bá lọ wò mo post sórí péjì mi. Mufti Tàwọn Ìwò ló ń sọ̀rọ̀ ẹ rí ngbà tí Mufti jáde tó bẹ̀rẹ̀ sí ní àtáàkì olóyè Ìgbòho mo jáde mo sọ̀rọ̀ mo dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó pọ̀ torí pé èmi yìí kàn án jáde kí n kàn fẹ́ sọ̀rọ̀ á fẹ́ fìdí ọ̀rọ̀ múlẹ̀ bẹ́lẹ̀ ṣe rí ni Ìgbòho tí ẹ̀ ń wí ẹni tó gbé kalẹ̀ àbí ìró ẹkùn tíjọba àpapọ̀ tí wọ́n fẹ́ tẹ́wọ́ gbà léè tó kù díẹ̀ tá a fi lọ́lẹ̀ tán yányán kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Christian ní Sunday Igboho Sunday Adéyẹmọ ṣùgbọ́n Ìgbòho ti wọnú sọ́ọ̀nì mọ́ ẹ̀ Ìgbòho ṣà á lọ ṣe kínní ìfi orúkọ kún orúkọ o a gbọ́dọ̀ fi Ìgbòho sí orúkọ rẹ báyìí torí orúkọ tó gbajúmọ̀ tí gbogbo èèyàn mọ̀ ọ́ mọ̀ nù. Now ajóyè wa yí pé Christian ni àwọn sẹ́mi téèyàn bá ń ṣe àwọn èèyàn á máa fojú ẹ̀ wò yí pé bóyá lè olóòṣà ni bóyá lè mùsùlùmí ni àìmọye àwọn míì tí máa ń jẹ́ eléré níjọ́ nígbà ẹlòmíì bá sọ pé òun ẹ̀ ṣe mùsùlùmí ẹlòmíì ò ní lè gbàgbọ́ pé ilé ètò ìṣègbè tó bá fẹ́ ṣe nígbà bí àáfà ìmúra rẹ̀ bí mùsùlùmí ni àbẹ́lòmíì bẹ́ẹ̀ náà níjọ́ nínú àwọn eléré tí wọ́n bá ń ṣeré tí wọ́n bá sọ fún ẹlòmíì wípé kèé ṣe kírísítẹ́nì èyí ò ní rọ́ ni tí ẹ bá ṣe àwọn tó mọ bàbá Sàlá Moses Ọláìyá tí wọ́n mọ̀ pẹ̀lú pé alàgbà àjọ ni pé àlùfáà àjọ ni ẹlòmíì ó rò pé mùsùlùmí ni kò sì ṣeré rẹ̀ kó fi tako ìsìláàmù rí ní bàbá Sàlá títí tí bàbá Sàlá fi jáde láyé ẹnìkan wá sọ pé bàbá Sàlá ṣeré kan ó fi tako Islam bèlè ta ṣe pé ó kọ tó ń lò orúkọ mùsùlùmí ni Sàlámọ́tù bàbá Sàlámọ́tù ó kọ ló sì gbé jáde ẹ̀sìn ìsìláàmù nu ẹ̀sìn kírísítẹ́nì nu
ara àwọn ẹlòmíì wọn a máa ṣe onífá nínú eré tí wọ́n sì mọ fá dáadáa tí wọ́n èsì ìsonífá ó lè jẹ́ Christian ó lè jẹ́ Muslim níwọ̀n ìgbà tó ṣe pé à ń lọ ń kẹ́kọ̀ọ́ fá níléèwé à ń kọ́ ẹ̀kọ́ Kùránì à ń kọ́ ẹ̀kọ́ Bíbélì. ẹni tó kọ́kọ́ gba pòfẹ́sọ̀ nínú Arabic ní Nàìjíríà pòfẹ́sọ̀ Isaac Christian ni nínú èdè ló ti gbà èdè Arabic. ẹni tó kọ́kọ́ tú Kùránì sí English John Sale Christian ni. Munjidu Arabic Dictionary tó tóbi jù tó kọ́kọ́ jáde ẹni tó kọ kì í ṣe mùsùlùmí Christian ni ọmọ Lebanon ni léè tó ṣe pé igun kan nu. Sunday Igboho wá jẹ́ Christian ṣùgbọ́n torí pé gbogbo ara ti mọ̀ pé jagunjagun ni akíkanjú ni à ń fojú olórìṣà wò àbá ń fojú ẹlẹ́bọ wò. àfojú pé nínú ìran rẹ̀ ìjẹ́ mùsùlùmí bẹ́ẹ̀nbẹ́ ìjẹ́ Christian bẹ́ẹ̀nbẹ́ ìjẹ́ olórìṣà bẹ́ẹ̀nbẹ́. èmi mọ àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹbí Ìgbòho tí wọ́n súnmọ́ dáadáa tí wọn ò lè fi irun ṣe tó ṣe pé mùsùlùmí ni wọ́n. àwọn tí Ìgbòho sì bá ṣe jù láyé àwọn tó jẹ́ mùsùlùmí ni tí Ìgbòho bá ṣe jù láyé àwọn tó jẹ́ mùsùlùmí ni. àní ọba Christian ṣe àní ọba àwọn olórìṣà ṣe débi pé títí tí bàbá wa Alhaji Muyideen Bello fi kú Ìgbòho gbà pé Alhaji Muyideen Bello bàbá ni wọ́n jẹ́ sí òun tọ́lọ́mbà kádàrá pé yóò gba Islam látara wọn yóò gbà bọ́lọ́mbà dẹ̀ ní ò ní gbà látara wọn fi jáde láyé kò ní gbanú ìwọ́kọ́ lọ́lọ́run ìwọ́kọ́ lọ́lọ́run. òfin tí ìró sì ṣe fún àwọn ará nọ́ọ̀tì tí wọ́n ní káfìrí ni Christian ni Gowon débẹ̀ Christian ni ọwọ́ kan wọ́n gbà Christian ṣùgbọ́n tó ní bó ti jẹ́ pé Jos ló ti wá ní Plateau. ọ̀rọ̀ ibi tá a máa torí ẹ̀sìn bọ̀ ni. now ojú táwọn fi wá ń wò ó àbí tẹ́lómi náà bẹ́ẹ̀ fi ń wò ó ṣùgbọ́n nígbà tí gbogbo àwa tá a jọ ọmọ Yorùbá wá para wa pọ̀ ìta ẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ la bá wá ọ̀rọ̀ ìlú la bá wá àbọ̀rọ̀ ẹ̀sìn wá àbọ̀rọ̀ ìlú wa ni. kí náà la bá wá ń bi ìlú bó ní ìlú wo ṣe dáa kí la bá wá ń bi ìlú bó ní ìlú wo ṣe ní bàjẹ́ kí la bá wá ń bi ìlú bó la ṣe dáàbò bo ẹ̀mí dúkìá àti ilẹ̀ wa. ìta bá wá nù. tẹ́ bá lọ wọnú àwọn OPC bí gbogbo wa ṣe mọ̀ pé kò síbi dáìsí ra àwọn OPC ẹ rí bí ojúbọ Ògún bẹ̀ nínú àwọn míín sì ń bẹnu OPC tí wọn ò bá wọn bọ nǹkan kan rí tí wọn sọ fún ẹgbẹ́ OPC mo wá ṣe ìbáyé bọ nǹkan kan. kódà tẹ́ bá fẹ́ búra tẹ́ bá ti lè jẹ́ kí n fi Kùránì búra bóyá kẹ́ ẹ yọ̀ǹda mi. a mọ̀ nínú wọn a sì nínú àwọn míín súnmọ́ amọ̀nú súnmọ́ káfàrú ni. torí wípé ni a máa sọ fún yín ọba àbọ̀sẹ̀gó kọ́ ọbọ Bàtálá kọ́ ọbọ Yemọja tọ́ ọba nírinṣẹ́ gidi lọ́wọ́ ọfẹ̀mí rẹ̀ ṣòfò. torí gbà àwọn bàbá wa dán bẹ lánàá ìbọn Ìjẹ̀bú fèsì àwọn òyìnbó ọpẹ́lọpẹ́ ìbọn ńlá làwọn òyìnbó fi ṣẹ́gun wọn. Sókótó wọ́n dìfíìtì kí lorúkọ ẹ̀ àwọn British kí wọ́n tó wá lọ múra padà wá ìní àtọ́ irú ọmọ Danfodio Gombe ní Lugard pàṣí ní 1902 tí ìbá ṣe ti rinṣẹ́ wọn ò lè ṣẹ́gun wọn wọ́n ní nǹkan ìjà tí àwọn Sókótó ò ní. Iran lónìí tẹ́ bá lọ wo Iran àwọn Tehran àwọn ní Persian tẹ́ bá lọ wo wọ́n fún 40 ọdún ó lé ó dídí ẹ̀ ní 50 ọdún iná ti ń múra lẹ̀ di ọdún yìí. àwọn náà ń develop technology tá a bá ní òkè àwa ò ní àwọn ṣíìpù ńláńlá tá a fi lè gbógun lọ ẹjẹ́ a máa ṣe àwọn drone olówó pọ́ọ́kú àmọ́ tẹ́ lè ba nǹkan ńlá jẹ́. wọ́n láwọn missile ńlá tí wọ́n rìn dancing missile oríṣiríṣi nígbà wọ́n ṣe tẹ́ńdẹ̀ rí pé nígbà tí Amẹ́ríkà dẹ̀ kọlù wọ́n wọ́n bá wọn lákọ ni.
mọ́jẹ́ èèyàn ọmọ àánú gbó kọ́ máa gbé AK-47 lọ́wọ́ kọ́ máa gbé àwọn ìbọn ńláńlá lọ́wọ́ kí wọ́n wá máa wá ní ẹ̀kọ́ rídìí oògùn ẹ wò gbà tí wọ́n káwọn èèyàn lọ lóríire táwọn kan kóra wọn lọ sí ìdí igi tí wọ́n lọ ń tepo sígi àgọ̀ tó gọ̀ ní ọ̀pá yín ẹ̀yin wèrè ìnàkí iná ń jó ẹ̀ ńlá kọ́tà wọ́n lọ ń tepo sígi igi tó ṣe pé tí ìjọba bá fẹ́ la títì lọ́la wọn ò wo ṣe rò pé báà náà ni ṣẹ́tú kí ni ẹ mọ̀ nípa tá a bá sọ pé àwọn olórìṣà ní àwọn ẹ̀kàndá èèyàn tó jẹ́ òrìṣà kí lẹ mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣe photocopy ni wọn ò ní mọ̀ nípa ìtàn ilẹ̀ Yorùbá wọn ò ní mọ̀ nípa ilẹ̀ Yorùbá gbogbo tẹ́tẹ́ tí wàá kó gbogbo ohun tẹ́ ẹ kó jọ ṣé wọ́n ti wá padà dé. a ò ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe ẹ like fídíò wa kẹ́ ẹ bá wa share ẹ̀ títí tá a ó fi pàdé lọ́jọ́ òmí ó dàbọ̀.